ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. dáfún filélẹ̀ lórí àpáta má filélẹ̀ lórí yanrìn. filélẹ̀ lórí yanrìn má filélẹ̀ lórí àpáta. pápánjó àwọnúgbó ọ̀gbàrá òjò àwọ̀ yanrìn. bínú bá bọ́ gbàrá òjò àwọ̀ yanrìn lọ gẹ́rẹ́gẹ́rẹ́. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. Sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. kódà mo wá rí ní kíákíá gan ni pàápàá. nǹkan tí mo dẹ̀ fẹ́ tí mo ẹ̀sẹ̀ kò yẹ kó ṣe kọ́ ló ṣe tí mo bá fẹ́ rí mi ṣé mo mọ̀ lé mi wàá bá mi lé. mo rẹ́ni kejì. Jídé ṣé kò sí. wo ó ti yá o. bó la ń lọ. bó la ń lọ ṣó fẹ́ sọ fún mi pé kò yé ẹni wo bí. gbogbo sálárì mi gan ní ọdún kò kọjá 500,000 naira. 500,000. ẹ jọ̀ọ́ ẹ má bínú mà. 1 million naira. ẹ jọ̀ọ́ 1 million tẹ́ béèrè yẹn ṣé fẹ́ ta ọmọ fún wa ni àbí báwo. rárá mà mi ì ta ọmọ fún yín àmọ́ tèmi yé mi bẹ́ẹ̀ ni mà tèmi yé mi. Jídé ọkọ mi mọ́mí ẹ má bínú mà ó nílé ìfẹ́ ọmọ mi. why mọ́mí. béèrè wo béèrè wo ẹjọ́ mọ́mí ẹ má bínú. gbèsè kankan rárá béèrè wo. ṣé lédè kejì ni wọ́n ni torí àwọn ọmọ ìgbẹ́ wọn ta ọmọ. ogún nǹkan bó ṣe ń sọ̀rọ̀. èmi ò rí irú eléyìí. kọjá mọ̀ nípa àbí ìlú náà kọ̀ Yorùbá kan bílì ni wọ́n. èmi ò dúró eléyìí. 1 million naira. láì jẹ́ pé ó fẹ́ tọmọ. kábùkù tó le jù báyìí lọ ẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ wà lọ. ẹ palẹ̀ mọ́ ìjọ lé fún ìjà rẹ̀. iṣu òbèrè ọ̀nà ó níyàn o. àgbàdo òbèrè ọ̀nà ó lẹ́kọ̀ọ́ yangan. àdọ́rẹ̀ ìbéèrè ọ̀nà ló ṣe dorí kodò tó bá kéde o tó ń wò ṣẹyẹ gbogbo nínú oko. ṣàyẹ̀wò kí ló ṣe é. ẹ̀yin kọ́ lẹ fà á ní. kí ni mo fà. bẹ́ẹ̀ náà lẹ polè kó wá jà tẹ́tú polówó kó wá mú. ìgbà tí Jídé wá kí ni rísìn tẹ́ fi sọ pé mi ò lè fẹ́ Jídé kí ni rísìn. mi kúkú ní rọrọ ẹ ọ̀rọ̀ mi ò yí ẹ ní oyàjú. mọ́mí kí ni rísìn tẹ́ fi kí n má fẹ́ Jídé ṣé bí mo ti ṣàlàyé Jídé fún yín tẹ́lẹ̀. bí mo dẹ̀ ṣe rí Jídé mo nífẹ̀ẹ́ ọmọkùnrin tó handsome ni ó dùn wò lọ́mọ. kejì tí èmi mò ń ṣe. mọ́mí ẹ ṣe tèmi rárá ẹ ṣe tèmi kálẹ̀ ṣe tèmi ni ẹ níṣe nǹkan tẹ́ ṣe fún Jídé yẹn. kí ni mo ṣe fún Jídé ṣé mo bu ni mi ò bù wọn tèmi yé mi tí ẹ náà mo dẹ̀ ń ṣe bí mo ṣe ń sọ á tó yí ẹ tí wọ́n bá lójú àgbà jì kí lójú àgbà ṣe jì rẹ ní kejì ìrírí ayé ni ìrírí ayé ló jẹ́ kí ojú àgbà jì kò tó àwọn àgbà dẹ̀bọ̀ wọ́n ìran mẹ́ta ò kí ń tòṣì ìran mẹ́ta tó bá gbọ́n ni ìran mẹ́ta tó bá fi ọpọlọ ṣe ọpọlọ yẹn ni mo fẹ́ yá wa báyìí ọkọ mi jọ̀ọ́ tí ẹni mò ń ṣe
Mọ́mì tí ń tó yẹ yín yẹn gan ẹ jẹ́ kó yé mi náà ẹ jẹ́ kó yé mi. Ó dá mi sí bọ́. Ní Kíjídé wá rí mi. Bẹ́ẹ̀ni, ó ní àwọn ọ̀rọ̀ tó jọ mọ́ wà láàrin mi àti ẹ̀tí mo fẹ́ bá sọ. Mọ́mì Kíjídé wá rí yín. Mọ́mì ṣé kìí ṣe pé tún fẹ́ bú? Ṣé kìí ṣe pé fẹ́ sọ̀rọ̀ sí? Ṣé mo bú tẹ́lẹ̀ ni? Mi lè bú, mi bú. Ọ̀rọ̀ ni ò yí ẹ̀. Múrẹ́ ni kejì mi ò bú tí ẹni mo kún fún ṣe ọ̀rọ̀ bó ṣe ń lagun. Èyí tó ń wá ẹ̀kọ́ mi jọ kọ́ mi. Àsọkọ́ mi. Tí ò bá ṣẹ̀ṣẹ̀, iṣẹ́ kì í dédé ṣe. Babájídé. Òun rí mi bí èèyàn burúkú àbí? Mi ò ń ṣe èèyàn burúkú. Tèmi yé mi. Tèmi yé mi. Ní ìdílé bàbá tí mo bí mo rẹ́ni kejì fún, aláwo ni mo. Bẹ́ẹ̀ ni. Gbàrà tí mo lóyún mo rẹ́ni kejì. Adépéjú ló sọ fún mi pé ó pàkíyèsí òun sí nǹkan kan pé ṣe ló ń rẹ̀ wọ́n mo wá mú lọ sílé ìwòsàn àbálọ àbábọ̀ dókítà sọ pé ó ti fẹ́ ra kù. Péjú lóyún. bẹ́ẹ̀ ni inú ẹ̀ ò dùn sí ni àbó ti ṣetán ni. Ẹ kúlẹ̀ o máa mi. Àjọkẹ́ káàbọ̀. My dear. Ẹ kúlẹ̀ máa. Àìdíá báwo níbi tó lọ. A dúpẹ́. Ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ Àjọkẹ́ mi ọ̀rọ̀ tó bá mi sọ nípa oyún tó o ní ó ní mo sọ fún ọkọ ẹ̀ fún ìyàlẹ́nu bí ó ṣe ń wò mí ló ṣe ń wò mí kò fún mi lésì kankan. Ń gbọ́ Bámidélé. Péjú relax mọ́mì kì í ṣe pé mi ì fẹ́ fèsì ẹ̀yin tó kọ́ ṣẹlẹ̀ ni pé mo rò pé tí Péjú bá tiẹ̀ lóyún gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà ẹ̀ èmi ni mo rò pé mo yí kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ kó ká wá ṣètò bá ṣe máa wá ṣàlàyé ẹ̀ fún yín ìyẹn ni mo rò látẹ̀kan pé ó ṣe wá jẹ́ ẹ̀yin ló kọ́kọ́ sọ fún. Àyà mi padà wá gbowó wá gbọmọ ó dẹ́rù bà mí nǹkan tí mo tọ́ sára ọmọ mi ló ń wò yẹn bí Adépéjú ṣe wà yẹn kò sí nǹkan kí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìgbésí ayé ẹ̀ bó ṣe wà yẹn tí ò ní sọ fún mi kódà kó tutọ́ sílẹ̀ báyìí mo gbọ́dọ̀ mọ̀ sí bí mo ṣe tọ́ nǹkan mi nìyẹn. Mo dẹ̀ tún wá gbọ́ wípé màmá tó mú ẹ wá sílùú yìí wọ́n náà ti ṣaláìsí. Bẹ́ẹ̀ ni màmá ti ṣaláìsí. Bàbá àti màmá wọn láwọn náà wà lábúlé. Wọ́n wà lábúlé. Kò dẹ̀ máa wo bàbá Péjú gan-an more 3 ni Adépéjú wà tíṣẹ́ ti gbé wá sílùú yìí kò dẹ̀ pẹ́ sígbà yẹn lòun náà fò ṣanlẹ̀ tó kù. Nípa ìdí èyí ó máa ní láti ṣe gírí kó kó pamara ká lọ bá àwọn òbí ẹ̀ ká lọ ṣe mọ́ mi mọ́. Ó ti dá mọ́ mi tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ kí yẹn máa jẹ́ tẹ̀yìn àgbàlagbà máa ní kété tèmi náà bá ti kúrò níbí máa gbégbèsè bí mo ṣe máa ṣe tètè lọ sí abúlé láti lọ fi tó bàbá àti màmá mi létí láti wá ṣètò ìmọ̀ mímú ẹ̀. O ṣé ọkọ mi léyìí tó wá múnú mi dùn sìn mo lérò wípé o máa ṣetán láti jẹun. Tí Péjú tiẹ̀ ti dé mà. Bámidélé. Àti Péjú ẹ ká sùn. Àti Péjú ẹ pé. Mo pẹ́ bá wo. Mo ti Bámidélé ti retí yín látàárọ̀ bá tí mo rí wọn ti lọ. Ṣé fóun náà ló ní kí n wá àti pé fóun mi wà lọ́wọ́ ẹni tó bá mi ń ṣàjẹ́ ni wọn ò dẹ̀ rí náà ṣàjẹ́ kó tí mo kò ṣe ríbi pè mí sí nìyẹn. Ìgbà tó pé fóònù yín títí kò lọ òun náà ló jẹ́ kó tètè máa lọ tó wọ́n ní tílẹ̀ bá ṣújù àwọn òní tètè rí mọ́tò ìyẹn ló jẹ́ kó lọ o. Báwo mo yẹ fẹ́ wá rí Bámidélé sọ̀rọ̀ báyìí báwo mo yẹ fẹ́ bá sọ̀rọ̀. Ẹ wò wọ́n rán mi sí i wọ́n ní kí n fún yín ẹgbà. Ó tún fún fóun lẹ́yìn ní báwo mo yẹ fẹ́ rí bá sọ̀rọ̀ báyìí. Wọ́n ní nẹ́tọ̀ ọ̀kan náà lú àwọn ò dá wọ́n ní ṣùgbọ́n tẹ́ bá ti lo gbogbo owó orí fóònù àwọn tán kẹ́ bá wọn tọ́jú ẹ̀. Ní bàbá ẹ̀ ní káwọn sáré délé pa pé kóun lọ sọ fáwọn èèyàn wọn wípé òun ti rí ìyàwó tóun fẹ́ fẹ́ o ó dẹ̀ ti wà ní oyún kí wọ́n lè ṣe gbogbo ètùtù tó bá yẹ. Àmọ́ àlọ́ bàbá mọ́rẹ́ni kejì ni mo rí o di bá a ṣe ń sọ̀rọ̀ yìí mi ò rí àbọ̀ ẹ̀. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ òrìṣà òkè tó fún mi lóyún wò tó fún mi lọ́mọ gbé. Láti ìgbà yẹn
Mọ́rẹ́níkejì ni àgbàdo tí Ọlọ́run dà sí mi lágbàdá tí mò ń yàn. Mo lè tún dúpẹ́ lọ́wọ́ Olódùmarè náà wípé àgbàdo ọ̀hún ń bá mi fẹ́ náà sí i. Ó dẹ̀ ń ta sánsán sára yìí. Àbí kò ta sánsán? Ó ta sánsán ló ṣe rí tó ṣe sọ pé ó fẹ́ fẹ́. Àbí? Àmọ́ Mọ́rẹ́níkejì, gbàrà tí mo ti bí báyìí ṣe ń ṣe oríṣiríṣi fún mi bí káfẹ́ nìkú káfọ̀lájì. Ibi tí màmá mi ti wá mú mi sáré kiri, ìyá mi abiyamọ òtítọ́, tá à ń sáré tọ́tù tá à ń sáré sósì, ó láti pàdé aláwọ̀ eré kan ni wọ́n wá sọ fún wa wípé ọmọ ẹlẹ́gbẹ́ àti alágbára òun ni Mọ́rẹ́níkejì, àti wípé aláti di ẹrù ọkọ ọ̀run fún. Mo fẹ́ ṣe, wọ́n ka gbogbo nǹkan ètùtù ọ̀hún sílẹ̀, mo dẹ̀ fẹ́ ṣe. Àmọ́ wọ́n sọ wípé ọkọ tí ó bá máa fẹ́ Mọ́rẹ́níkejì, ọkọ tí ó bá nífẹ̀ẹ́ dénúdénú, òun ló gbọ́dọ̀ ṣe ètùtù yìí. Ó nífẹ̀ẹ́ Mọ́rẹ́níkejì. Bẹ́ẹ̀ ni mà. Ó nífẹ̀ẹ́ dénúdénú. Bẹ́ẹ̀ ni mà. Èmi náà dẹ̀ mọ̀ pé ó nífẹ̀ẹ́. Ṣé o gbà láti bá Mọ́rẹ́níkejì gbé nǹkan ètùtù yìí? Mo lè bá ṣe. Bájídé. Àwọn nǹkan ètùtù tí wọ́n kà sílẹ̀ tí mò ń bá ẹ̀rù láti orí màálù tó fi dé orí eku ilé ní mẹ́sàn-án. Màálù tó fi dórí àgùntàn, tó fi dórí ẹlẹ́dẹ̀, tó fi dórí adìyẹ, tó wá fi dórí eku ilé. Màálù, Mẹ́sàn-án. àgùntàn, Mẹ́sàn-án. ewúrẹ́, Mẹ́sàn-án. ẹlẹ́dẹ̀, Bẹ́ẹ̀ ni Babájídé, gbogbo mi. Mẹ́sàn-án. adìẹ. Mẹ́sàn-án títí tó fi dórí eku. Epo ṣòro àbí bá mi ṣe màálù lóde sí i. Gbogbo ẹni mo bá ẹrù kò wá tán síbẹ̀ o. Gbogbo nǹkan tí ẹnu ń jẹ ní dídùn ní dídùn. Ètò jẹ́ àpò mẹ́sàn-án. Ètò jẹ́ garawa mẹ́sàn-án. Ètò jẹ́ olódò mẹ́sàn-án. Gbogbo nǹkan dáradára tára ń lò. Funfun ní funfun mẹ́sàn-án. Jídé, ṣé kà ní mi? Ni mo bá ẹrù. Àbí báwo? Mọ́mì, mo nífẹ̀ẹ́ Mọ́rẹ́níkejì. Èmi náà mọ̀. Tó bá yẹ pé yẹn náà ni màá gbìyànjú àti ṣe. Àmọ́ ní kíákíá ni. Torí pé wọ́n sọ wípé Mọ́rẹ́níkejì ò gbọ́dọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan àyàfi tí ètùtù yẹn báyìí láti di ṣíṣe. Bẹ́ẹ̀ ni. Lédè kan ṣá, dókítà sọ fún mi pé mo ti ní oyún ọ̀sẹ̀ 6. Mọ́rẹ́níkejì, ìwọ lóyún ọ̀sẹ̀ 6 pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Oyún ọ̀sẹ̀ 6. Kí la fẹ́ ṣe sílé báyìí? Ìmọ̀ kan ta fẹ́ ṣe o, mi ò mọ̀. Mọ́mì, gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ fún mi látìgbà tí mo ti wà ní kékeré títí di àkókò yìí, mo lérò pé ẹ ṣèrántí. Ọmọ ẹ̀ tó ṣe wà lẹ̀ nìyẹn. Ìwádìí títí weekend kò pè mí, a lè sọ fún ẹ̀yìn tó bá wọn padà wá fún ọmọ wa.
problem. Alright, jẹ́ kí n tètè wá máa lọ. Alright, ọlọ́run aṣọ ẹ̀. Wá. Jókòó. Ṣé sùúrù? Ṣé jẹ́jẹ́? Ọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ tẹ́lẹ̀ náà láti ìgbà tó ti wá secondary school náà mo ṣe máa repeat. Ṣé sùúrù? Ọkọ tó bá máa fẹ́ tó bá ti rí ẹni tó wọ̀n tètè mú wá fún mi kí n mọ̀ ọ́. Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin yín tí máa fi mú wá fún mi o. Àti lọ́wọ́ náà máa ṣọ́ra. Mọ́mì, ẹ ṣé gan ni màmú appreciate ẹ̀. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ látọjọ́ iná ni mo ń gbọ́. Agbára Ọlọ́run tí yóò jẹ́ kó yín iṣẹ́ kò ní jẹ́ kọ́ ọmọ kú. Ọmọ tí ẹ gbọ́dọ̀ kú. Agbára Ọlọ́run ẹ̀yin náà ló máa jẹ ìròyìn. Àmín. Agbára Ọlọ́run àmín. Ṣé ti gbọ́ ọmọ ṣùgbọ́n nǹkan tẹ́ bá mi sọ ìyẹn gbọ́. Màá dẹ̀ mú lò. Ẹ ṣé fún mi náà. Ẹ ṣé fún mi. Bet mọ́mì ẹ ṣàlàyé fún mi pé ọ̀rọ̀ ọkùnrin tó nífọ̀n tó lè kánná ni kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé mi. Ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé ẹ̀ pàápàá jùlọ pẹ̀lú ọkùnrin tó bá máa fẹ́. èmi mo ní kí àyè fi ọwọ́ lórí ọ̀rọ̀ ọmọ tẹ́ bí yìí ni ẹlẹ́gbẹ́ ọmọ ńlọmọ yìí eléèrè ọmọ sì ní pa ńgbà tọ́mọ ẹ ti wà ní oyún ló ti yẹ kẹ́ ẹ dẹrù ẹgbẹ́ fún torí pálágbára ọmọ ni. bàbá ṣé bí mo ṣàlàyé fún yín àtìgbà tọ́mọ mi ti wà nínú oyún ká lọ kábọ̀ lásán ni ọkọ ẹ̀ sọ bó ṣe lọ látìgbà yẹn ni títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àgbúrò ẹ̀ ìdí nìyẹn òun gan-an ló mú wa kúrò nílùú tàwa tá a fi dèrò ìlú yín bí báyìí. ọwọ́ àbà náà ni kò bàjẹ́ sọ̀rí ibi tọ́rọ̀ dé dúró yìí ìdílé onífá ni wọ́n ti bí ọmọ ẹ̀ ìyẹn bàbá tó fún ọ lóyún ọmọ tẹ wá bí ọmọ ẹlẹgbẹ́ ni eléèrè ọmọ ni òun gangan ló lórí níbi ó ti wá lọ tọ́ba wa ti fẹ́ ń dẹni ọkùnrin ọ gbọ́dọ̀ di ẹrù ẹgbẹ́ fún ọ̀rọ̀ mi ń yọ gbogbo ohun tí ó wàá ṣe pátápátá mẹ́sàn-án ni gbogbo ń tẹnu ń jẹ pátá mẹ́sàn-án ń tẹnu ń mu mẹ́sàn-án gbogbo nǹkan ọ̀sìn mẹ́sàn-án látòrí ẹṣin mẹ́sàn-án ràkúnmí mẹ́sàn-án àgbò mẹ́sàn-án ewúrẹ́ mẹ́sàn-án àkùkọdìẹ mẹ́sàn-án ayẹyẹlé mẹ́sàn-án gbogbo ẹ̀ mẹ́sàn-án mẹ́sàn-án ni bẹ́ẹ̀ bá ṣe ewu ń bẹ́ o àmọ́ wọn ò fi tí ó ṣẹlẹ̀ wọn ò fi hàn mí ṣùgbọ́n ewu wà ń bẹ. nígbà ni kò ìbàjẹ́ solution wà ó náà ni mo ti sọ fún ní mo ṣàlàyé fún Jídé yẹn gbogbo nǹkan ti tuntun ní ká lọ wá kó lọ máa tówó jọ tó wọn pé wọ́n lòún rí lè fẹ́fẹ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ tó dẹ̀ fẹ́fẹ́ tí ò dẹ̀ kánjú àmọ́ tó bá ń kánjú Ọlọ́run á bá mi pèsè ìyàwó tiẹ̀ fún ọ kó wáyàwó ẹ̀ síwájú tí ò bá ti kánjú Ọlọ́run á fún ṣe. wọ́n ní ó máa wá owó yẹn mà ṣé bí kò ti wá ní ẹ tí ò bá dẹ̀ pé àwọn òbí àbá fi kún. irọ́ o wọn ò lè bá fi kún o torí wọ́n ṣàlàyé fún wa ń gbà yà ó yẹ kó mọ̀ mí wọ́n ní nǹkan tí mo lè ṣe ni tó jẹ́ pé wọ́n ní mo lè ṣe ni má ti ṣe múrẹ́ ní kejì má ti ṣe wọ́n sọ wípé ọkọ tó bá máa fẹ́ pé oògùn ara ẹ̀ òun gbọ́dọ̀ fi ṣe wọ́n sọ pé oògùn ẹ̀jẹ̀ o wọ́n ní oògùn fara rẹ̀ inú oògùn ara ẹ̀ ló gbọ́dọ̀ ti jáde ṣe sùúrù ni àkójọ lẹ́dá mi àfúnṣe àfúnrí àfúnlówó yẹn. mo ti gbọ́ mà á wà ó dà ẹ jẹ́ kí. àmọ́ múrẹ́ ní kejì ní gbogbo àsìkò tí ó bá ṣe ń wá owó láti fi ṣe ètùtù yìí kò gbọ́dọ̀ sí àjọṣepọ̀ láàrin yín o ó léwu o bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fi ọwọ́ kàn ẹ́. mọ́mì mọ́mì ó ti sún mọ́mì kódà gan mo ti lóyún. múrẹ́ ní kejì ayé mi bàjẹ́ múrẹ́ ní kejì mo gbé mo ti dáná ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́ múrẹ́ ní kejì ìwọ lóyún ayé
kó tó gbèsè kan lọ́rùn ìbéèrè o. Ọ̀rẹ́ ní kejì olóyún ló pa lágbájá. Ọ̀rẹ́ ní kejì bá tèmi jẹ́ o. ìpìlẹ̀ béèrè wo lọ́rẹ́ béèrè o. kó tó gbèsè kan rárá béèrè wo. ìwọ kọ ẹ̀yìn sí mi ó ń sọ fún mi kọ́rọ̀ tèmi ò tà nìyẹn ṣùgbọ́n mo ń sọ fún ẹ dídé. ó jọ mí lójú o gbogbo àmsílẹ̀ fàájì tó máa ń sọ láti lọ́jọ́ yìí mo rò pé bóyá òun ṣeré ni. ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. Sunwọ̀n ilé àwò ìpìlẹ̀. Agogo ṣe ní ìpìlẹ̀. Ìpìlẹ̀ ò bá sunwọ̀n ilé àwò. Ìpìlẹ̀ ò bá rinlẹ̀ ilé lè wò ìpìlẹ̀.